Kàyéfì ńlá lohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá òde òní. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ burúkú tí ò lẹ́rìn nínú ni o. Kódà n ò fẹ́ẹ̀ gbọ́rú ẹ̀ rí. Ohun tó wá ṣẹlẹ̀ yìí, gómìnà Adeleke wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ náà. Ǹjẹ́ lẹ́yìn ti gbọ́? Ǹjẹ́ lẹ ti rírú ẹ̀ rí? Ṣẹ́yìn lérò pé ó lè ṣẹlẹ̀? Àbí tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ gan, báwo ni ó ṣe rí lára yín? Ẹ jẹ́ n gbé yín débẹ̀. Ọmọ arákùnrin tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán mi tí mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan yìí, tó wà lẹ́gbẹ̀ẹ́ gómìnà wa alálùbáríkà yìí, arákùnrin tẹ́ ń wò yìí, ní bí ọdún mẹ́wàá sẹ́yìn ni wọ́n fi ẹ̀sùn pé ó jí ẹyin adìẹ àti adìẹ kó níbì kan nípínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn tí ó ṣe eléyìí tán, wọ́n gbé lọ sí ilé ẹjọ́. Wọ́n wá ní ilé ẹjọ́ dájọ́ fún pé kó máa lọ sí ẹ̀wọ̀n gbére lórí pé ó jí adìẹ àti ẹyin. Àbẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ burúkú tí ò lẹ́rìn nínú ni. Lẹ́yìn ọdún mẹ́wàá, arákùnrin tẹ́ ń lé ọdún mẹ́wàá nínú ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n kàyéfì ńlá lohun tó ṣẹlẹ̀ ní àná nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adémọ́lá pàṣẹ fún adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ náà. Pé kán lọ bójú wo ẹjọ́ náà wò. Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé agbé adìẹ, agbé ẹyin, àgbádìẹ ni ó wá ṣokùnfà pé wọ́n wá dájọ́ pé kéèyàn lọ kú sí ọgbà ẹ̀wọ̀n fún yàn. Gómìnà Adeleke, ẹ̀yin yẹn wá, gbogbo ẹni tí ẹ wo ìròyìn kàyéfì tí mo mú wáyé, ẹ dákun ẹ bá mi ṣàdúrà fún gómìnà Adeleke àti gbogbo àwọn tí wọ́n ṣagbátẹrù bí ọ̀rọ̀ yìí ṣe rí bẹ́ẹ̀. Ẹ dákun kí wọ́n bá lè rán ẹni tó gbé adìẹ àtẹyin tí wọ́n lè rán ní ẹ̀wọ̀n gbére. Ẹ dákun kí wá ní ti gómìnà kan rí tó jẹ gómìnà kan rí tó kó bílíọ̀nù àìmọye jẹ, tí ilé ẹjọ́ wá sọ pé kó máa lọ ilé lẹ́yìn ìgbà tí wọ́n gba owó ìtanràn 500 million. Ẹ dákun kí la wá ń pè ní ìdájọ́ òdodo? Gbogbo ẹ lọ, a dúpẹ́ lọ́wọ́ gómìnà Adeleke fún ìgbésẹ̀ náà. Ojúlé ọmọ Yorùbá, èyí tí mo ní mú wá fún yín lónìí rèé. Ó dàbọ̀.